ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ wọn ní àǹtí wa wọ́n ní wọ́n ń gbé wọn kiri wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá aláwo onífá wọ́n lọ béèrè nǹkan tó ń ṣẹlẹ̀ tí ara fi ń hún àwọn wípé látọjọ́ tí ara ti ń hún àwọn ara yẹn ò lọ táwọn bá dẹ̀ ti fẹ́ wọnú palace ni ara máa ń yún àwọn. ẹ̀yin èèyàn lé wọ́n ní bàbá yìí wọ́n ló jẹ́ kí àǹtí wa mọ̀ wípé wọ́n ti ṣe àwọn òrìṣà wípé wọ́n ti ṣe àwọn òrìṣà òkè o wípé wọ́n dẹ̀ ti ṣe tí ò yẹ kán ṣe wípé wọ́n ní láti lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni tó ń ṣẹ̀ èyí tó jẹ́ èèyàn Ọlọ́run tí wọ́n kọjú ìjà sí. ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn allegedly ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. ẹ̀yin náà mọ̀ pé wọ́n ní àǹtí wa wá sí inú palace wọ́n ní ìgbà tí ó dẹ̀ dé inú palace wọ́n ní ṣe ni ara bẹ̀rẹ̀ sí í yún àǹtí wa. wọ́n ní to the extent pé láti gbà yẹn àwọn family wọn wọ́n ń gbé wọn dùgbàdùgbà kiri ni láti lọ béèrè nǹkan tó ń ṣẹlẹ̀ tí ara fi ń yún wọn. àwọn family wọn gan ti wá sí ọ̀dọ̀ Kabiyesi nínú gist tá a ṣe. wọ́n dẹ̀ ní Kabiyesi pé kọ́ńpẹ́ Queen Naomi kí Queen Naomi gbàdúrà fún wọn. Eventually ni wọ́n wá mọ̀ pé Kabiyesi ló fi ọ̀pá àṣẹ náà fi sọ̀rọ̀ ni wọ́n ní àǹtí wa ṣubú. wọ́n ní ìgbà tí àǹtí wa dẹ̀ ti ṣubú náà ti ń gbé wọn kiri wípé ọ̀dọ̀ bàbá tí wọ́n gbé wọn lọ yìí wípé bàbá yìí nìkan lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi. ẹ mọ̀ pé ìgbà tí ọmọ àǹtí wa sick ẹ mọ̀ pé àwọn àti màmá wọn sì lọ sọ́dọ̀ Queen Naomi tó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tán ní àǹtí wa wọ́n ní ṣe náà fojú kó Queen Naomi mọ́lẹ̀ bí ìgbà tó yẹ pé ìdáríjì ẹ̀ṣẹ̀ tán nìkan lọ tọrọ kò dé inú wọn. ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀yin olólùfẹ́ mi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? orúkọ mi ni Mashola kò yí padà. a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. a ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. a ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́pọ̀ òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o. ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. òkè òkè ní ọlá yín á máa lọ o. ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. bí a ṣe sọ ibi tí wọ́n gbé àǹtí wa lọ wọ́n ní gbogbo ibi tí wọ́n bá ti lọ fi picture Queen Naomi ṣe bí wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ o. ipe wọ́n gbọ́dọ̀ confess gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣe sí Queen Naomi. ipe tí wọ́n bá ní nǹkan kan tán fi pamọ́ nínú ẹ̀ ipe ọ̀rọ̀ yẹn ó máa bẹ́yìn yọ o. nǹkan tá a gbọ́ allegedly ní o. wọ́n ní tí àǹtí wa tí wọ́n bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ́n ní nǹkan tí wọ́n máa rí lẹ́yìn ọ̀fà ó máa jèjé lọ o. wọ́n ní wọ́n gbọ́dọ̀ jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tán ti ṣẹ̀ pátápátá kí wọ́n tó lè rí ìwòsàn. ẹ̀yin èèyàn nǹkan tá a gbọ́ allegedly nìyẹn. ẹ̀yin náà mọ̀ pé èmi kọ́ ni àǹtí wa náà ti ń wúrú àwọn ìwà báyìí tó jẹ́ pé wọ́n dẹ̀ tó máa lérí wọ́n máa ní àwọn máa make sure pé Queen Naomi ò padà wá sínú palace yẹn bá ṣe máa ń gbọ́ nìyẹn o allegedly o. ipe wọ́n máa lérí ni mọ́ Kábíyèsí. wọ́n ní ṣùgbọ́n recently nígbà tí wọ́n kẹ́rù wọn tán lọ sí olórí quarters ilé tí Kábíyèsí rà fún wọn. wọ́n ní Kábíyèsí kàn ra bá wọn sọ̀rọ̀ pé bó ṣe lọ yẹn àwọn ò fẹ́ kó máa padà wá sínú palace tí ò bá ṣe pé wọ́n ní function àbí activity. wọ́n náà ní kí náà mean àwọn ò lè kó nu palace o kò sẹ́ni tó lè láwọn kó nu palace o. wọ́n ní Kábíyèsí ó sọ̀rọ̀ wọ́n ní Kábíyèsí kàn ń wò wọ́n ni
ìgbà tí àwọn òrìṣà tán bínú èyàn gbọ́dọ̀ máa ṣe bí nínú palace Kabiyesi. Èyàn gbọ́dọ̀ máa ṣe bí gbogbo nǹkan tẹ́ ṣe ó ti kún àkúnwọ́ sílẹ̀ ìtorí ẹ̀ ni gbogbo àwọn nǹkan báyìí fi ń ṣẹlẹ̀. Ó ti kún àkúnwọ́ sílẹ̀ ojoojúmọ́ a máa rí nǹkan sọ ṣáá ni. Wọ́n ní bàbá yẹn ní kò ṣẹbọ kò sí ètùtù kan lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọkùnrin Naomi. Ipa ẹni tí wọ́n ṣẹ̀ èèyàn Ọlọ́run tán ṣẹ̀ kan lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ pé tí wọ́n bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni nǹkan tí wọ́n ní bàbá yẹn sọ allegedly bá ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní tó bá dé bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ pátápátá, gbogbo nǹkan tó ti fi orúkọ Queen Naomi ṣe, gbogbo nǹkan tó ti forúkọ ọmọ wọn ṣe ó gbọ́dọ̀ confess gbogbo ẹ̀ pátápátá. Ẹ̀yin èèyàn lé tá bá tún gbọ́ update lórí èyí a máa jẹ́ kí ẹ gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú yín. Òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you. À ń ṣe advertisement fún Collection Center Store. Ẹ bá wọn ra bàtà ọkùnrin láti size 8 sí dé 14. Ẹ̀yin tẹ́ lẹ́sẹ̀ ńlá ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Wọ́n ta palm, wọ́n ta slippers, wọ́n ta sandal, wọ́n ta shoe and bag, wọ́n ta àwọn fashion bags, wọ́n ta 18 karat gold, wọ́n ta 14 karat gold. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Bẹ́ẹ̀ náà ni à ń ṣe advertisement fún Royal Beauty Store. Fìlà ni wọ́n ń tà, fìlà tẹ́ lè dé sí native, kaftan, ìró àti bùbá, agbádá, fìlà obìnrin tó yẹ pé tẹ́ ẹ bá dé ẹ ní láti wé gèlè. Ẹ kàn sí wọn ní Royal Beauty Store Good and Store@gmail.com. Royal Beauty Good and Store@gmail.com. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Please give this video a thumbs up. Share this video, like and subscribe. God bless you all.